Africa Content TV. Baba Deli, ìgbé ìsèǹdè lọ́jọ́ ọdún ṣe bàbá ẹni sáyẹn lè yé ẹni sáyẹn lè yé pa olè ètò nígbà òyìnbá. Béèyàn bá sọ pé mo fẹ́ máa bí àwọn tó máa wà pọ̀ ènìyàn tó máa wà bóyá.
lè dé ló dá ṣe lọ èyí kan. ẹgbẹ́ náà sọ́jà kiri gbọ́ bàbá sẹ́ńtẹ̀ kọ́ ọ̀hún. Lóde kí gbogbo ọmọ mọ̀. Ó jẹ́ kí wọ́n ronú gẹ́gẹ́ bí ọmọ ọ̀gbọ́dọ̀ tí wọ́n kẹ́ bá ìjọba tó pé ká lọ ṣeré fún wọn. Ká jẹ́ kí gbogbo èèyàn ọmọ ọ̀pọ̀ ti dé. Ayé bó ti dé. Ẹni gbogbo ìlú ló ti dé. Ìgbò bàbá Gámì gbọ́dọ̀kẹ́lùkọ́. Àtànàkú kọjá borí nǹkan fìrí. Fẹ́ abáré rẹ̀ dáṣọ páàrọ̀ orin tí wọ́n jẹ́ bàtà lọ́mọ ìtura lọ. Ẹ̀fúnlájú oúnjẹ sílẹ̀ ọ̀hún rẹ̀. Ẹ̀fọ́ ọ̀nà ọ̀lẹ̀. Ẹjọ́ báyìí náà wọ́ọ̀ṣ ẹjọ́ báyìí náà ẹjọ́ dúró gbèrègbèrè pọ̀ lórí stage ẹjọ́ dúró báyìí náà ẹjọ́ dúró ọ̀gá ti wà níbí bàbá ti wà níbí. Máàlẹ̀ àṣekú àwọn náà ní ọ̀yọ́ stage. Ẹjọ́ rẹ̀. Yes. Àgbàgbà ọmọ ìgbòho sọ́gbọ̀ nínú. Bàbá dàbí. Kọ́lá láti. Gbogbo yìí rẹ̀ torí wọlé. Ìgbòho bàbá dání yẹn bá ń ṣe. Bàbá dání lọ. Ìgbòho sọ́gbọ̀ lọ́dọ̀ ni o. Ọmọ ọba mi Tinubu ó mọ ṣe bẹ́ẹ̀ bí ó mọ ọ̀rọ̀ náà ṣe. Oyè gbéná ẹjọ́ wọlé pátápátá ó wọlé pátápátá. Ó yá Ìgbòho Sunday wọ́n ní kí n kọrin kan fún president ọmọ olóde ìfẹ́ fún àmì ṣe náà nígbà wọ́n máa ṣe lóde. Ọmọ olóde òde wàá tún ṣe mí sí i ọmọ olóde òde. Ọmọ olódò ọ̀dà lórí ìyálù lórí ìyálù ìṣẹ́gun ọmọ olódò ọmọkùnrin àdó tìwá ọmọ olódò President Bọ́ọ̀mí Bọ́lá Ahmed ọmọ Tinubu. Bàbá Ìgbòho Sunday. Bàbá Ìgbòho Sunday. Ọmọ olódò òde. Ẹ̀mọ̀ ọ̀kúnwá dòbí Ìgbòho. Ọmọ olódò òde. Bàbá Olúbàdàn. Bàbá Ọba Bani Abdulrasheed. Arùsàwọ̀n. Bọ́dà dúpẹ́ lọ́wọ́ bá mi sẹ́gẹ́rì. Bọ́dà dé bọ́dà dúpẹ́ lọ́wọ́ bá mi Tinubu. Olódò òde ọmọ olódò òde ẹkú àdó tìwá ọmọ olódò òde. Ìgbòho Sunday
Pàkótó pàkó ọmọ olóògbé ọ̀dà ìbò ìlàsọ̀dẹ̀ ọ̀hún ọmọ olóògbé ọ̀dà. Ọmọ adéwọ̀nù kábíyèsí ọ̀hún. Ọ̀gálàbẹ́s náà lè ṣe bọ̀bọ̀ àṣekú ẹ̀kọ́ àdóòtì gbogbo yá ẹ̀ṣẹ́jọ́ ẹ̀kú àdóòtì ìgbòho àwọn olóògbé òde. Ọkọ̀ Fúlàní ìbàrẹ̀ òhò ọmọ olóògbé. Tàbí ìjọba ìkúrẹ́yọ́ níwájú ọba fúlọ́tà. Ọdún tóru alábàájú Oòduà ìgbò Oòduà ọmọ olóòtú ọjà ẹ̀dá ọ̀rẹ́ òwe ọmọ olóòtú. Owó ọkọ̀ ọgbọ̀ owó ọkọ̀ tó ọ̀sùn ní Canada owó bàbá dání. Ọmọ olóòtú ọjà bàbá sọ́lá yẹn lọ́ọ̀rẹ́ òwe. Ọ̀kútẹ́bù Òkútù ọmọ lọ́dọ̀ ọ̀dà ọmọ Tinubu yẹn náà rẹ̀ o. Kókó láti Ìkòtòdú láti Ìkòtòdú ọmọkùnrin adóòtú ìbò ọmọ olóòdò ọ̀dẹ. Àwọn tó Ìkòtòdú kókó láti Ìkòtòdú ẹ̀bá àtọ́jú kaná pẹ́sidẹ́ntì jẹ́ owó wọ́tọ́ ọmọ Tinubu yẹn náà rẹ̀ ọmọ olóòdò. Sunday ọ̀rọ̀ yíyé ẹni bàbá wa sọ̀rọ̀ yíyé ẹni fẹ́ẹ́sì tó lórí pé ọ̀rọ̀ yíyé ẹni bàbá wa sọ̀rọ̀ yíyé ẹni fẹ́ẹ́sì tó lórí pé. Bẹ́ẹ̀ nation ó gbẹ̀dọ̀lẹ̀ mẹ́s 2027. Ọmọ ọmọdé ọmọ ìrìnàbọ́s ọdọ́gbọ̀. Ọ̀rọ̀ yóò ìbẹ̀wò ẹni bàbá wa dìbò yíyó adúsáǹsì tó borí pé ìbò yíyó. Àṣegún bẹ́ẹ̀ lọ́sọ̀ ẹ bá gbọ́dọ̀ ìgbó ọmọ president ọmọ bàbá kábíyèsí Adéwọ̀lé Adújọba bàbá bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ́sẹ̀ bàbá bẹ́ẹ̀ ọ̀rọ̀ yíyé ìbò yíyé ẹni máa bá wa dìbò yíyé
bẹ́ẹ̀ ṣé bọ̀bọ̀ ọmọ ti gbọ́. ọmọ kan ṣe bí ọmọ kan bí ìgbé ọmọ president ọmọ kan ní sẹ̀dọ̀bà Tinubu àwọn tí kú bẹ̀rẹ̀ tún dé kókó ìbò iye 2027 ọmọ ìbò iye ẹni náà bá ìbò iye adé sẹ́gun tó borí pé. ìbò iye ẹni náà bá ìbò iye adé sẹ́gun tó borí pé. Ọlá ẹ̀jẹ̀ mi ní ìwé kí n gbọ́. Ẹ̀jẹ̀ mi ní ìwé kí n gbọ́. Ìgbòho Sunday, bàbá mi, ìwé tí mi mọ̀ lọ́wọ́. Ìgbòho bàbá náà, ọwọ́ ọmọ Tinubu, ọmọ gbólógbòdè, ọmọ pẹ́sidẹ̀ntì. Olùfi gbọ́lọ́nà ọlọ́lọ́ lórí bẹ́ẹ̀ Ìgbòho bàbá dàbí o aráàlú wọn sọ̀rọ̀ aráàlú wọn sọ̀rọ̀ èmi gan mo sọ̀rọ̀ bàbá níjòyè sọ̀rọ̀ pẹ́sídọ̀tì wọn sọ̀rọ̀ ẹ̀jẹ̀ mi nílẹ̀ kí n gbọ́. Bàbá ètò ìdílọ́dọ̀ mi. Baba Jube Nation. Baba Jube Nation. Ọjọ́ bí mi lọ kí n gbọ́. Ẹgbẹ́ wo? Àṣegún nínú Ọ̀yọ́ State. Ọ̀gá gbogbo ọlọ́kọ̀ tó bọ̀rọ̀ sí ìgbéwọ̀ ṣe àṣebí. Àwọn ọmọ bàbá àdúgbò àṣebí nínú ọ̀gá onímọ́tò Ọ̀yọ́ State. Ìgbòho olè ìfẹ́ ìgbẹ́ Ìgbòho àríyá ẹ̀dùn ọ̀rọ̀ yẹn. Jọba àríyá èdè àdúgbò tẹ̀kọ̀. Ìgbòho bàbá Júbọ̀ ẹ̀jẹ̀ pàṣẹ. Ètò ìgbòho owó máa fún bíyànjú nínú ọ̀ṣẹ́. Ṣé pọ̀pọ̀? Yóò tún pé iwájú dára mú. Ọ̀tọ̀ nìyẹn. Ọmọ àṣegún Ọ̀yọ́ State ó pẹ̀kẹ̀rẹ̀ níbẹ̀ ó yà tẹ̀kẹ̀lẹ̀. Tẹ̀kẹ̀lẹ̀ ọmọ ṣe ó fẹ́ ó fẹ́ tó fẹ́. Tẹ̀kẹ̀lẹ̀ ọmọ ṣe ó.